Splendid Cartoon Yoruba. Kí ló fẹ́ ṣe Alani? Alani kí ló fẹ́ ṣe? Àbíkẹ́, mo fẹ́ ganu ságé rẹ ni. Ṣé èsì rẹ di? Èmi ló mọ tó fẹ́ pé ò lè ganu ságé mi mọ́. Kí ló dé tí n lè ganu ságé rẹ mọ́? Ẹ fún ní gbẹmí jẹ́ kí n ganu ságé rẹ. Àwọn tó nẹ́fọ̀ tó ní ìkànnà gan, wọ́n fẹ́ ganu ságé mi ìgbà. Abẹ́lẹ̀ tàṣe ìbò tó ń pẹ́nu rẹ̀ ń rùn. Ẹlẹ́nu rúrùn mọ̀ ló lámúyá rẹ̀. Lábẹ́ bó ti lè wùn orí, ọkọ rẹ mo jẹ́ mi sì lówó orí rẹ̀. Ìwọ mọ̀ báhun ló ń ganu òsì kiri àdúgbò ló gbẹ́nu rẹ̀ ló gbé sójú kan. Ìwọ Àbíkẹ́, gánugánú mi ò dédé ganu. Bí ò bá nídìí lóbi yẹn jẹ́ kú mọ́lù. Ìyá Ajiun ló ṣaláìsí. Ni wọ́n lọ rí bá Ajiun kẹ́dùn. Alani, ìwọ lọ rẹ̀ ń bá Ajiun kẹ́dùn. Sọ̀rọ̀ bó fẹ́ fi ara rẹ̀ sóhun gbọ́. Ilé ìyá Ajiun wà ń bẹ̀ ní Fìdípọ̀tẹ̀. Ọ̀lọ́ o. Ilé bàbá rẹ̀ wà ń bẹ̀. Ọ̀lọ́bẹ̀. Ó wá dọjọ́ Jímọ̀. Ilé Ajiun ni wọ́n lọ rẹ̀ ganu sí. Lọ́lọ́ rẹ̀ ganu sí. Alani, ilé Ajiun ni wọ́n lọ rẹ̀ ganu sí. Bó ní bàbá ṣe pé gbá rẹ̀ láṣẹ bá a pè é. Ibi tó ní kí n wá ganu sí mo ganu sí òun. Ibi tó ní kí n wá ganu sí lè lọ ganu sí òun. Wọ́n ti ní ìjọba ti gàgà òsì báyìí. Bẹ́ẹ̀ ṣe mọ́ ń ganu òsì kínu. Ṣé ọmọdé yẹn mo rí jẹ kó má ra lọ́wọ́? Sọ̀rọ̀ ẹnu ilé mo ti gà á ná. Bí n ṣe ní gà mí mo ní kó máa bá ń bẹ Ọlọ́run dákun. Kò sí wàhálà. Ṣùgbọ́n o, aṣọ òbó ọmọ yẹn tèmi mọ́ o. Ọmọ yẹn tèmi gan ti ganu ọjà lọ. Ọ̀ lè ṣe báwọn fún mi Àbíkẹ́. Ó sàmọ́ pé mo ti ń bára wa bọ̀. Níbo lẹ ti ń bára yín? Ẹ lẹ́ o. Ọ̀dà Àlàní sí òsì. Ẹ wo ó sí o, ọmọ rẹ̀ sì sọnù. Mi ló dé? Ẹ fún ní gbẹ̀mí. Mo sì wá lé pé kí n wá ganu ságé ìyàwó mi lónìí lé ganu lónìí mo rúwá kí n fọrùn lẹ̀. Ẹ gbọ́, ṣé bó ṣe rí nù? Bó ṣe rí nù. Bí dẹ̀ ṣe ṣe kọ́ mi kò yí padà. Ọ̀dà ẹni ó kúkú lórí òní fìlà. Ẹ wo Bọ̀dá Àlàní, ẹ mọ̀ pé bọ́kọ̀ kan ò rè jìnrìn ẹgbẹgbẹ̀rún rẹ̀ ó lọ. Èmi láàgé tẹ́ ẹ lè ganu sí o. Àgé wo? Àgé mi. Ó ti da Alani mi. Ọ̀pọ̀ múlẹ́rù mọ̀jà lẹ́kọ̀ọ́. Olówó orí mi. Wo nìṣónú ilé wọn lọ rè gbẹnu ságé mi. Lọ. Alani mi ló dé. Ganu sẹ́ni táàgì rẹ ti yàn ọjà. Splendid Cartoon Yoruba. Àwàdà tí ò lẹ́lẹ́gbẹ́.